Yajoyajo láti lè ṣe jígí alára kẹrìnlélógún tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùdíje sípò ààrẹ lábẹ́ iṣẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ọdún 2023 Peter Obi ní púpọ̀ àwọn nǹkan tí òun sọ nípa ṣíṣe ìsọ̀ òun ní àwọn ilé ìjọsìn ni àwọn èèyàn kan ti gbà sódì tó sì yàtọ̀ sí ohun tí òun sọ. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra ní ọ̀pọ̀ bu ẹnu àtẹ́ lù ú lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ Sátidé tó kọjá nígbà tó ń tẹnu bọ̀rọ̀ lórí ìnira tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń là kọjá àti ìyà tí àwọn aráàlú kọ sí òṣèlú àti ẹ̀sìn. Obi ní ọ̀pọ̀lọpọ̀ àkókò ni àwọn aráàlú ń lò láti wà nílé ìjọsìn láti ọjọ́ Ajé sí ọjọ́ Ẹtì. Ọ̀rọ̀ yìí ni kò dùn mọ́ ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì bu ẹnu àtẹ́ lù pé kò yẹ kí ọ̀rọ̀ náà jáde lẹ́nu Peter Obi. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ibrahim Umar gbé síta lórí ayélujára, gómìnà tẹ́lẹ̀ náà ní ọ̀rọ̀ náà ni ọ̀pọ̀ gbà sódì tí kò sì rí bẹ́ẹ̀. Wọ́n ti pe àkíyèsí wa sọ̀rọ̀ kan tó ń jà lórí ayélujára pé ìfọ̀rọ̀wérọ̀ tí mo ṣe láìpẹ́ mò ń pè fún ìtúká ilé ìjọsìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Pẹ̀lú àwọn àkọlé tí mo rí lórí ìwé ìròyìn, ọ̀rọ̀ mi ni ọ̀pọ̀ ti ṣìgbọ́ tí wọ́n sì ti gbà sódì. Olórí ẹgbẹ́ òṣèlú Labour Party ní ọ̀pọ̀ mọ̀ pé ó jẹ́ onígbàgbọ́ tí ó ní ọ̀pọ̀ ìbọ̀wọ̀ fún èyíkéyìí ẹ̀sìn, tí ó sì sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ náà nípa bí ẹ̀sìn ṣe lè ní ipa nínú ìgbésí ayé àwọn aráàlú. Obi ní nǹkan tó sọ ló dá lórí ohun tí Apostle James sọ nínú ìwé ìgbàgbọ́, láìsí iṣẹ́ kò ní ipa kankan. Nígbà tí Obi ní òun yóò yí iṣẹ́ òru sí iṣẹ́ alẹ́ tó lérè, ohun tó ń sọ ló dá lórí ṣíṣe ìsìn fún Ọlọ́run àti ara iṣẹ́. Kódà Jésù Kristi kò mú èyíkéyìí àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n gba àdúrà, ṣùgbọ́n ó mú wọn nígbà tí wọ́n ṣe iṣẹ́ pẹjapẹja, gbígba owó orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Peter Obi gba ìjọba àpapọ̀ ní ìmọ̀ràn pé kí wọ́n yọ àwọn amúlùúdùn sílẹ̀, pàápàá àwọn ọkùnrin tó ń múra bí obìnrin kúrò nínú àwọn òfin kan. Ó gba ìmọ̀ràn yìí nígbà tí ó ń sọ̀rọ̀ nípa Idris Okuneye, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Bobrisky. Ó ní Bobrisky àti àwọn yòókù bẹ̀rẹ̀ sí ní múra bí obìnrin nítorí bí ètò ajé ṣe mẹ́hẹ. Gómìnà tẹ́lẹ̀ rí nípìnlẹ̀ Anambra ní ọ̀pọ̀ àwọn ọkùnrin ni ó ṣeé ṣe kí wọ́n máa múra bí obìnrin tí ìjọba bá pinnu láti máa gbé àwọn ìlànà tó wà fún obìnrin nìkan. Nígbà tí àwọn èèyàn sọ fún nípa Bobrisky, mo ní àwọn ọ̀dọ́ tó ń ṣàmúlùúdùn kan wà tí ó yẹ kí òfin fi àyè gbà wọ́n. Amúlùúdùn rèé, tí ìjọba bá sọ pé epo di 800 lónìí ṣùgbọ́n 400 ni fún àwọn obìnrin, ọ̀pọ̀ ọkùnrin ni yóò máa múra bí obìnrin. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì Jígí Alára kẹrìnlélógún tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.